yín lọ́kọ yín níṣẹ́ ọdẹ. bẹ́ẹ̀ ni sà. Ta ló gbébọn lé yín lọ? Bàbá mi gangan òun ló gbébọn lé mi lọ́wọ́. Nígbà ń gbébọn lé yín lọ́wọ́ níjọ́ tí bọ́n kọ́kọ́ dún lọ́wọ́ yín ilé fìbọn náà pa. Ìjọ tí mo ti kọ́ tẹ̀lé wọn lọ títí tí mo ń ṣe ọmọlẹ́yìn wọn tó jẹ́ pé tí n ríre sí tí n fi ń kọ́ ìgbẹ́lẹ́yìn wọn bá ti máa rìn ni bá ti máa rìn wọ́n máa sọ fún mi bá ti máa ṣe ni bá ti máa ṣe ni yìí o. Mo tẹ̀lé wọn fún odidi ọdún 12. Bẹ́ẹ̀ ni mo fi tẹ̀lé wọn. Mo ń lọ bí ọmọ ọdún 15 tàbí sí 20 ọdún ni wọ́n á fi gbébọn fún èmi gangan pé tó ìwọ náà tó ìgbẹ́dẹ o gba ìbọn yìí o kí n máa yìn o. Ó tó ọmọ 20 ọdún gbà yẹn. Ilé wa kọ́ fi bọn pa. Ìbọn tí mo kọ́ fi pa ẹran tí mo kọ́ fi pa ni àáyá ìjíwèrè. Bẹ́ẹ̀ ni tí wọ́n ń pè ní ìjíwèrè. Bẹ́ẹ̀ ni àáyá pupa. Báwo lẹ ṣe pa? Àwọn àáyá yẹn wọ́n máa ń jẹ wọ́n máa ń pọ̀ gidi wọ́n lè lé lógún wọn tó 20 tí wọ́n máa kiri káàkiri. Àwọn ó sì wà ní balùmọ̀ báyìí tí wọ́n bá ń bọ̀ báyìí á jókòó ní balùmọ̀ wọn ò ní rí wa títí tí wọ́n ìkàn wa la tá a fi fìbọn gún wọn. Ìgbà àwọn yẹn bí wọ́n ṣe ń bọ̀ àwọn sì máa ń gbọ́ afẹ́ torí Ọlọ́run fún wọn ní ẹ̀bùn yẹn tí èèyàn bá wà níbi tí wọ́n bá wà lọ́hùn yẹn wọ́n ti gbáfẹ́ bí wọ́n ṣe gbáfẹ́ báyìí àwọn yòókù wọ́n ti sá lọ bí wọ́n ṣe ń sá lọ òun yẹn ń sá ń tọbi tí mo jókòó yẹn ó ṣàfẹ́ mọ ohun tó wà nínú balùmọ̀ yẹn bí mo ṣe rí nìyẹn mo sì ti dẹwọ́ de bí mo ṣe gbébọn fún nìyẹn bí mo ṣe pa á nìyẹn àwọn yòókù bá sá lọ. Ẹ ti wá dọdẹ. Èmi náà wá dọdẹ láti gbà. Àwọn àrírí yín ni mo fẹ́ gbọ́ báyìí. Bẹ́ẹ̀ láwọn bàbá yín kí làwọn àrírí yín lẹ́yìn wọn. Àwọn ìrírí tí mo ń rí lẹ́yìn wọn pọ̀ tó jọ mí lójú tí a bá ń dègbé lọ lálẹ́ báyìí a kàn rí àwọn iná tí wọ́n pọ̀ yín pé bàbá iná wo ni àwọn eléyìí wọn ò pé àwọn àlùjọ̀nnú ni tí àwọn kìíní kan tó ń bẹ tí jẹ́ àlùjọ̀nnú wọn ni wọ́n ń bẹ o yín pé ṣé a lè dọ́dọ̀ wọn ni tàbá wọn ò pé a lè dọ́dọ̀ wọn o ṣùgbọ́n tá a bá fẹ́ dọ́dọ̀ wọn àyè sì wà a bá máa tọ àwọn iná yẹn lọ báyìí bá ṣe ń tọ iná yẹn lọ àwọn kìíní yẹn náà wọ́n máa lọ wọ́n máa sún síwájú a máa tẹ̀lé wọn lọ nígbà ọyá tó dijọ́ kan tí wọ́n tún ṣe bẹ́ẹ̀ wọ́n ní bàbá yìí ó tiẹ̀ fẹ́ rí àwọn fín bí wọ́n ṣe sọ wá nù nìyẹn àti bàbá àti wọ́n sọ wá nù àtèmi àti bàbá mi àmọ́ bíi tí a wà mọ́ bàbá ń sọ wípé àwọn kìíní yẹn o àwọn ló ti sọ àwọn nù yìí o kí ni ká wá ṣe yìí wà ń pé kí ni ká ṣe báyìí wọ́n ní àyàfi ká dákẹ́ síbí yìí tá a bá dúró síbí yìí bóyá tí ìyá wọn bá sọ àwọn ó lè mọ ibi táwọn padà sí tó ó tó bí wákàtí 2 wọ́n bá ní kí n dìde ìyá wọn ti sọ bí a padà sílé wọ́n ti dàgbẹ́rú níjọ́ yẹn nìyẹn àwọn ìrírí tí mo rí níjọ́ yẹn nìyẹn tí mo rí àwọn àlùjọ̀nnú bẹ́ẹ̀ ni wọ́n dàrú ráúráú. Ìrírí mi lẹ́yìn bàbá mi nìyẹn. Ẹlẹ́ẹ̀kejì kọ́ bẹ́ẹ̀ rí. Tí mo tún rí lẹ́yìn wọn ìgbà tá a tún dẹ̀gbẹ́ lọ́jọ́ kan a wà ní balùmọ̀ ni torí èmi ò jókòó lẹ́yìn wọn àwọn ò jókòó síwájú ìbọn tí wọ́n sì ń lo táìmù yẹn kì í ṣe irú ìbọn yìí ìbọn ńláńlá ni wọ́n gbé tigi ni bẹ́ẹ̀ ni irú eléyìí wọ́n gbé tigi ni tí wọ́n bá gbé tigi tẹ́rẹ̀ bá ń kọjá lọ báyìí ni wọ́n yìn tó wọ́n bá ìmàdò bí màdò yìí ṣe ń kọjá lọ nìyẹn ìgún ìmàdò ni wọ́n bá gbé iná fún ìgún ìmàdò yìí bí màdò yìí bó ṣe wó lulẹ̀ nìyẹn wọ́n dìde báyìí àwọn èrò pé bo ìmàdò yẹn ni bẹ́ẹ̀ ni àwọn èrò pé bo ìmàdò yẹn ni kò sí bẹ́ẹ̀ lẹ́sẹ̀kẹsẹ̀ tí ẹran yẹn wó lulẹ̀ bẹ́ẹ̀ ni àwọn èrò pé bo bẹ́ẹ̀ ni ó ní bàbá kí ló ṣẹlẹ̀ sí ó ní àlùjọ̀nnú rẹ̀ ló lè àwọn àlùjọ̀nnú náà fẹ́ kí kápá ẹran yẹn inú ti bí wọn nìyẹn kí láwa ṣe sí báyìí nígbà ó yá wọn bá dágbọ́n kan sí báyìí àwọn èrò yẹn bá lọ wàláì bí àwọn ejò tó ṣe yíká ẹran yẹn nìyẹn. ẹgbẹ́ náà wá wòran mi ẹgbẹ́ tùpà wá wojú mi wò ẹ̀yà wá wòran èmi dúdú bí ewúrẹ́ bọ́ra tí jẹ́ dẹ́dẹ́ orúkọ mi ni Kọ́lá Akíntayọ̀ dẹ̀ ìlú Ìbàdàn ó ní kí n já yín sí nǹkan kan ni o iléeṣẹ́ kan ń bẹ tá à ń pè ní Yebot Automobile
ní ìdojúkọ lé márùn ní Ìwó Road ló wà. Béèyàn bá fẹ́ ra mọ́tò tó jẹ́ number 1 grade 1 Tòkunbọ̀ Yebot automobile lẹ máa lọ ní ìdojúkọ lé márùn. Àwọn mọ́tò oríṣiríṣi náà níbẹ̀, bẹ́ẹ̀ fẹ́ Toyota, bẹ́ẹ̀ fẹ́ Nissan lóríṣiríṣi, BMW, àwọn Lexus lóríṣiríṣi, Audi, Mercedes Benz, Madlas àti Mazda lóríṣiríṣi, àti gbogbo àwọn ọkọ̀ tẹ́ ẹ bá fẹ́ ẹ máa lọ sí Yebot automobile. Mọ́tò tí wọ́n grade 1 Tòkunbọ̀ ni. Àwọn nọ́mbà wọn tẹ́ ẹ máa pè ó ní mo fẹ́ pè fún yín yìí: 080 5530 7952 àti 080 5526 7136 àti 080 3301 3721. Àwọn nọ́mbàs wọ̀nyí ni ká ẹ pè. Yebot automobile, débẹ̀ ra ọkọ̀ rẹ, mú kọ́kọ́rọ́ sí gbé nǹkan ẹ ta yún Ondo ní mọ́tò nìyẹn. Fàkátì. Ejò bẹ́ẹ̀ ni àwọn ejò bá tún yíká ìmàdò yẹn. Ejò bí mélòó? Bẹ́ẹ̀ kò tiẹ̀ níye. Ẹ bá wo ẹgbẹ́ yìí wọ́n pọ̀ ni, ẹ bá wo ẹgbẹ́ yìí wọ́n pọ̀ ni. Kí ló dé bàbá? Ó ní ẹran yẹn, ó ní àbàmì ẹran ni o, àti pé òun ní gan àwọn yòókù yẹn táwọn wá yìnbọn sí, inú bí wọn nìyẹn. Kí láwàá ṣe sí báyìí? Bẹ́ẹ̀ ni bàbá bá mú kinní kan báyìí wọ́n bá ṣe sí, àwọn ẹran yẹn bá, àwọn ejò yẹn bá lọ àtàwọn irun yẹn ni wọ́n bá ṣe pé àwọn ọdẹ yòókù, torí èèyàn ò lè gbé ńbẹ̀, ó tóbi ńbẹ̀ náà ni wọ́n pieces ẹ̀, wọ́n bá rù lọlé, wọ́n pe àwọn alápàtà náà, wọ́n bá rù lọ. Lẹ́yìn bàbá yìí. Bẹ́ẹ̀ ni ìrírí kejì tí mo rí lẹ́yìn bàbá mi yẹn. Ẹlẹ́ẹ̀kẹta tí a rí ìjíwèrè náà ni a wà ní Balùmọ̀ náà ni ìjíwèrè ní bá ń bọ̀, òun nìkan ni ní bá ń bọ̀ ọba dúró bí èèyàn yẹn, ó ní ẹ̀ǹlẹ́ o bàbá ọdẹ, ọkàn ìparadà ni, ó ní ẹ̀ǹlẹ́ o bàbá ọdẹ. Bẹ́ẹ̀ ni bí sí èèyàn àjọ̀nú, bẹ́ẹ̀ ni ìjíwèrè sí ni, nígbà ó yá bá paradà sí èèyàn, ó ní bàbá ọdẹ ẹ̀ǹlẹ́ o. Bàbá mi náà ní ìyámọdẹ ẹ̀ǹlẹ́ o. Ibi òun sọ fún yín pé kẹ má máa wá bí yìí ń ojoojúmọ́ mọ́, ṣé bí yìí nìkan ni ẹran wà? Gbogbo àwọn tí òun ń sìn, àwọn ẹran tó òun ń sìn ilẹ̀ máa wá pa ọ̀sáyè lónìí. Bàbá ní kò sí wọn jọ, òun pẹ̀rẹ̀ bí lónìí ó sì ní máa pa. Ṣé rí ọba paradà, ọba lọ. Ìgbà tí ẹran kan ń bọ̀ kò padà dìjíwèrè mọ́, ọ lọ lóòyẹ̀ bẹ́ẹ̀ gẹ́gẹ́ bí ìwọ̀n yẹn tó bá lọ. Ìgbà tí ẹran kan ń bọ̀ gàlà ni, ìgbà tí gàlà yẹn ò dé, bàbá bá yìnbọn sí. Bí bàbá ṣe yìnbọn sí gàlà yẹn báyìí, ẹran bá wó lulẹ̀. Ìgbà tí ẹran wó lulẹ̀, wọ́n bá ní káwọn lọ gbé. Bí gàlà bó ṣe yí padà nìyẹn tó di igi. Bẹ́ẹ̀ ni bó ṣe di igi nìyẹn. Mo tún ní bàbá kí tún leléyìí. Ó ní ṣe ọmọ pé obìnrin yẹn ti ṣàlàyé fáwọn pé òun ò gbọdọ̀ pa ẹran kankan bí. Ṣé bí gàlà sì lárí báwo ló ṣe lè di ó lára tí yóò dá nìyẹn. Wọ́n ní kí láwàá ṣe sí báyìí, wọ́n bá ṣàtún lo nǹkan, ẹran ní bá tún di gàlà padà. Ni wọ́n bá gbé gàlà yìí, wọ́n bá gbé tì. Wọ́n bá gbé gàlà yìí, wọ́n bá gbé tì. Nígbà ó yá, wọ́n bá tún lo kinní kan, wọ́n bá rí gàlà yẹn gbé. Báyìí ṣe ń lọ báyìí, akọjúdá wájú ni o, akọjúdá pé à ń lọ bùdó ògbẹ padà, àṣé sẹ́yìn ni Lámírílé. Bẹ́ẹ̀ ni kò ju mínítì lọ tá a fi dé ọjà àgbẹ̀ nísẹ́yìn. Bàbá à ń pè ń bò ní ọjà àgbẹ̀. Bẹ́ẹ̀ ni ọjà àgbẹ̀ ní nísẹ́yìn yìí, ìsẹ́yìn làwọn dé yìí. Kí ló adé, báwo làwọn ṣe rìn? Nígbà wọ́n sì ti mọ̀ wípé bákan náà ni gẹ́gẹ́ bí ohun tí wọ́n ti ń bá bọ̀ tẹ́lẹ̀, wọ́n bá ní tọ̀ ọ̀dà, wọ́n bá ṣàtún lo kinní kan, wọ́n fi sáré, wọ́n ní atọ́nà nìyẹn, wọ́n bá yíjú padà. A bá padà wá sí Àbà ní ibùdó ògbẹ́, bá a ṣe padà délé nìyẹn. Ìrírí kẹta nìyẹn. Ẹ̀rí nǹkan lẹ́yìn. Ó lágbára o, ó lágbára o. Ìwọ lọ́jọ́ yẹn lójú jù nínú ẹ̀rí lẹ́yìn bàbá yìí. Ṣé rí èyí tó jọ mí lójú jù ẹni tìkẹyìn yìí yẹn? Gbogbo tìyókù a sì mọ̀ pé lójú kan náà ni gbogbo yẹn, ṣùgbọ́n tìkẹyìn yìí yẹn
tó jẹ́ pàdà ń lọ sí ibùdó ògbẹ padà ni ta fi lọ bára wa ní Ìsẹ́yìn, òun ló wá jọ mí lójú jù. Èyí tó jọ mí lójú jù nìyẹn pé ọ̀nà wo la gbà dé Ìsẹ́yìn, báwo la sì ṣe rin ta sì mọ̀ pé ibùdó là ń lọ. Èyí tó jọ mí lójú jù nìyẹn. Ṣe rí tí àwọn kìnìyàn bá dà yín láàmú láàrin minute ẹ lè fi bí ìṣẹ́jú 5 tẹ́ fi rìn sẹ́yìn síbí. Bí ìṣẹ́jú 5 tẹ́ fi rìn sẹ́yìn tẹ́ tiẹ̀ nímọ̀ pé rìn rárá ẹ lè rìn. Bẹ́ẹ̀ ni ẹ tiẹ̀ nímọ̀ ẹ ní mọ fílì rárá ni. Ìgbà táwọn ń bọ̀ nìkan la ṣe mọ fílì pé wákàtí mélòó la fi rìn, wákàtí mélòó la fi ń padà síbi táwa yìí. Ṣùgbọ́n gbọ́ jẹ́ pé àwọn ti mọ̀ gẹ́gẹ́ bí ìṣe wọn. Ó ní agbára o. Bẹ́ẹ̀. Ìgbà tẹ́yìn náà wà lẹ́gbẹ̀ẹ́ tí kí làwọn àrírí yìí. Èmi náà rí o. Èmi náà rí o. Ìgbà tí èmi kọ́ bẹ̀rẹ̀ náà títàn báyìí, à ń pè ibìkan ní Igbóòrókò ní ọ̀dọ̀ wa ń bì báyìí náà ni. Mo bá tẹ̀lé Igbóòrókò yẹn ó sì burú jù ní ọ̀dọ̀ wa ń bì náà ni. Igbóòrókò àti Igbó Aláyìn yẹn wọ́n gbéra wọn ni. Tí ọdẹ ọba tó ọdẹ kò lè lọ dẹ Igbóòrókò yẹn, kò lè lọ dẹ Igbóòrókò yẹn. Bí mo ṣe wọ Igbóòrókò yẹn, bí mo ṣe tẹ̀lé wọ bẹ̀ báyìí, mo bá rí iná kan tó ń bọ̀ pàdé tèmi náà. Mo ṣe bọ́dẹ ni. Ìgbà tí ń rí ọ jẹ́ àlùjọ̀nnú bákan náà, obìnrin ni. Ó ní ẹ̀lẹ́ o bàbá ọdẹ. Mo ní ẹ̀pẹ̀lẹ́ o ìyá ọmọdé. Ó ní mo lẹ́yìn lọ báyìí. Mo ní mo jáde láti inú igbó bẹ̀ yẹn ni. Mo wà wo ẹ̀gbẹ́ lọ òkè bí. Ó ní ẹ fi ìkàlẹ̀ sí. Mo bá fi ìkàlẹ̀ sí. Ó ní tọ́dẹ bá ríra wọn nú igbó, wọ́n ti dìye kan. Obìnrin sì ni. Òun náà tanná. Ó gbébọn lọ́wọ́ tanná. Bẹ́ẹ̀ ni. Ọba ní àṣà mi ńkọ́ ní fún ní àṣà. Ṣé rí ìdí ẹ̀ ni pé tọ́dẹ bá ti ń lọ ọ̀gbẹ́ kó máa mú àṣà lọ́wọ́. Ṣé rí ìfimọ́ táwa ń fi yẹn àṣà làwọn máa ń pè. Tí èèyàn bá mú kinní yẹn lọ́wọ́, wọ́n dà yín lámọdé bí. Mo bá fún wọn ní àṣà yẹn. Tí èèyàn bá mú àṣà lọ́wọ́ kó sì mú àtàrẹ lọ́wọ́, méjèèjì yẹn kò gbọdọ̀ já ọdẹ tí máa ti ń lọ núgbẹ́. Tí wọ́n bá béèrè nǹkan yẹn, tí wọn ò bá rí fún wọn, wọ́n dà yín láàmú. Nígbà tí ó fún mi, tí mo fún tán, ó bá lò ó ní ọ̀dà. Ó ní mo wá ń gbọ́ yìí. Ìgbà tí ó bá ní kémi máa lọ, kí máa gba ẹ̀gbẹ́ kan lọ kó wọn máa gbẹ̀gbẹ́. Ó ní kí n mú, ó bá mú kinní kan láti ọwọ́ ara rẹ̀, ó bá fún mi. Ó ní kí n dà á sínú ìbọn mi. Mo bá dà á sí. Ẹ̀bù ó fún mi lẹ́bù kan, ó ní dà á sínú ìbọn mi. Ó ní òun ò ní dà ọ́ láàmú púpọ̀ torí pé òun ti rí nǹkan gbà lọ́wọ́ tiẹ̀ náà. Ó ní máa lọ bùdó, kí máa lọ bùdó gbẹ́ torí pé tóun bá tún tóun oore tóun ó ṣe fún ẹ yìí o, tóun bá ṣe ọ̀nà òjì, òun ò ní jẹ́ kọ́nà òjì níbi tí òun ó ti fún ẹlẹ́rìn. Mò ń wo bùdó bí irú gáràjì yẹn, bí mo ṣe rí akọ gàlà nìyẹn, bí mo ṣe yìnbọn sí nìyẹn, bí mo ṣe pa á nìyẹn. Iná ló wá fi sọ wípé tó bá torí ijọ́ mi, níbẹ̀ náà ló ti dá mi lẹ́kọ̀ọ́ pé torí ijọ́ mi o, tó bá tí ọdẹ bá ti ń lọ ọ̀gbẹ́ nǹkan máa mú àṣà lọ́wọ́ o tàbí àtàrí o. Oore tó ṣe fún mi níjọ́ yẹn nìyẹn. Ìrí tí mo sì kọ́kọ́ rí gẹ́lẹ́ nìyẹn. Ẹlẹ́ẹ̀kejì ńkọ́? Ẹlẹ́ẹ̀kejì, ìgbà tí òun wá burú jù nígbó Aláyìn ni mo ti rí òun. Ìgbà tí mo ń dẹ̀gbẹ́ lọ báyìí tí mo tẹ̀nẹ́, mo tún rí iná tí ń bọ̀ bákan náà nígbó Aláyìn nìyẹn. Ìyẹn bá wá pàdé mi. Ó tó jẹ obìnrin náà bákan náà. Bẹ́ẹ̀ ni. Ó ní ẹ̀lẹ́ o bàbá ọdẹ, èmi náà ní ẹ̀lẹ́ o ìyá ọmọdé. Ó ní ṣé o mọ̀ wípé igbó yìí, ó ní bẹ́ẹ̀ yẹn ṣe lè máa wọ̀. Báwo ni wọ́n ṣe lè wá wọ̀ bí irú àyàwó ni wọ́n dà? Mo ní ilẹ̀ kẹ́sì rorò. Kí rorò ọmọ wa ń bẹ. Nígbà jẹ́ pé ilẹ̀ ni ọdẹ ló sì gbọ́dọ̀ wọ inú igbó. Ilẹ̀ kí rorò ọmọ wa ń bẹ o. Èmi gbọ́dọ̀ ó ní ọ̀dà á sì máa wò bọ̀. Ó ní ó máa lọ báyìí. Mo bá mú rí lébi tó ní máa lọ yẹn. Wàláhì súnmọ́ bí láìlàsí bí mo ṣe já àwáyè nìyẹn. Nígbó Aláyìn wa yìí náà ni àwáyè bí mo ṣe já nìyẹn. Bẹ́ẹ̀ ni mo sọ fún yín. Ìlú wo ní yìí o? Níbo leléyìí o? Báwo leléyìí ti jẹ́? Ìgbà tí màá rí sáńbọ̀dù àdó àwáyè láti térò. Ìrìn téèyàn ó sì fi rìn gẹ́gẹ́ bí mo ti sọ lẹ́ẹ̀kan, kò ní ju 2 minutes lọ.
tí èèyàn ó fi rìnrìn àwáyè sí láàrin ìṣẹ́jú méjì kò ní jù bẹ́ẹ̀ lọ. Mo fẹ́ wá sàdágbọ́n gẹ́gẹ́ bí bàbá tí ọgbọ́n tí wọ́n fún mi níjẹ̀lú àná yẹn pé tó bá rí báyìí o ìwọ náà lò ó báyìí o mo bá lò àtọ̀nà ni wọ́n ń pe kíní yẹn mo bá padà sẹ́yìn mo bá padà wá sí àbà. Ìrírí tí mo rí wákàtí yẹn ó lé wákàtí 4 tí mo rìnrìn àwáyè síbí. Nígbà tí ń lọ yẹn ní ojú bí mínítì lọ. Ẹni dẹ́gbó mọ́. Ẹni mọ́ ọkàn ò ní sọ ẹni mọ́ bí ẹwà mọ́ èèyàn kàn máa lọ ní ẹ sì ní rí ẹran kankan èèyàn máa lọ ní ẹni rẹ́ran iye ò sì ní sọ. Ìgbà tó bá rí tóun ní gẹ́gẹ́ bá rí pé èèyàn rìn jìnnà tàbọ́ jábì kan tí ọmọ bẹ̀ ní iye ọjọ́ ẹ̀ sọ pé níbo ni mo wà yìí. Ọ̀yẹ́rìí tí mo rí o. Èwo tún lè rí torí ìrírí yìí ti ẹ̀wà pọ̀. Ọ̀pọ̀ gidi o. Èyí tí mo tún àrí last ìgbà tí dádì mi tí wọ́n fẹ́ dá ní ọdún Ògún ọdún tá a máa ṣe yẹn ìgbà tí wọ́n fẹ́ dá ní yẹn. Bàbá náà kọ́ báyìí. Wọ́n ti láti ọdún wọ́n ti lọ tó wọ́n bá ní èmi o gàlà méjì ní ń pa o táwọn fi ṣe ọdún o. Wọ́n ní gàlà méjì làwọn gbà lọ yìí. Bẹ́ẹ̀ ni táwọn fi ṣe ọdún ìyẹn dádì mi ni wọ́n wí bẹ́ẹ̀. Ní ọdún sì kún bí ìjọ́ 15 sí àkókò yẹn. Wọ́n bá báwo láti ṣe báyìí o ngbó ta sì gbójúlé náà ní ngbó tibí yẹn tó mo bá bẹ̀rẹ̀ sí ní dẹ láti bí irú ọjọ́ òní ìbá lọ ìpa nǹkan kan títí tó fi kún bí ìjọ́ 5 mi pa nǹkan kan. Wọ́n à ń sọ pé bàbá báwo ni mo ṣe fẹ́ di àárín yìí o wọ́n ní máa lọ Ògún ó sì pẹ̀rẹ̀ nígbà òdìjọ́ kan mo bá lọ ṣọ́balùmọ̀ ìjà tí ń ṣọ́balùmọ̀ ìjíwèrè ni òun náà kọ́kọ́ kọjá mo bá rí ìjíwèrè yẹn mo bá yìn bọ̀ ó bá wó lulẹ̀ ó dojú bolẹ̀ ni tí ẹran bá dojú bolẹ̀ yẹn kò kú ó dẹ yẹn nìyẹn èèyàn sì gbọ́dọ̀ sútọ̀ wọ́n sì wá sọ wípé tí ìjíwèrè bá dojú bolẹ̀ bẹ́ẹ̀ yẹn o ó ní kinní kan tí ń ṣe wọ́n ní yóò máa ti ẹnu bọ níbi ó ti tẹnu bọ́lẹ̀ yẹn yóò pọ̀ àdó kan síbẹ̀ yẹn aré àdó yẹn lèmi náà ń sá kíní yóò sí mo mú àdá yẹn mo fi ṣàlérí ọba fi ẹ̀gbẹ́ lélẹ̀ mo wà ilẹ̀ yẹn kàn horú jáde ni níbi ọkọ̀ ẹnudà yẹn kàn horú jáde ni èmi náà bá mú ẹ̀bùn kan gbọ́ jẹ́ pé wọ́n ti sọ ìrírí wọn fún mi mo bá mú ẹ̀bùn yẹn mo bá bù sí ilẹ̀ yẹn ó tutù ìwọ̀n àtàrà ń fi àdá wà mo bá mú àdó yẹn náà bá wá sókè mo bá mú màá kì í sí àpò gbẹ́ mo bá gbé ìjíwèrè yẹn mo bá gbé lọ bùdó tó ńgbọ́ wà tún yá apawọ̀ ẹ̀ ńgbò dìjọ́ náà yẹn kún bí ijọ́ 5 ó kún bí ọ̀túnla ní ìjọ kìíní yẹn mo bá rí obìnrin yìí tí ń bọ̀ mo wà ní oko bàbá náà sì wà lóko ṣe rí bí apawọ̀ ìjíwèrè yẹn sí kíní yẹn ti lọ mú awọ yẹn bẹ̀ yẹn obìnrin tó wá yẹn ó ti lọ mú awọ ìjíwèrè yẹn ó bá wà bá mi nínú oko mi tẹ́mi iṣẹ́ ó ní aṣọ tó gbà lára òun jọ̀wọ́ lòun wá gbà wọ́n lémi ọ̀gbà aṣọ lára ó lọ ó sì mọ̀ pé ọgbà aṣọ lára òun ń bá lọ bùdó níbi abúlé àtijọ́ sì ni a máa ń kọ́ abúlé kókó a sì ti bọ́nú kókó ni àṣọ ti mú aṣọ ń bẹ̀ ngbọ̀yà ó ní tó bá fẹ́ gba aṣọ tó bá fẹ́ gbà padà ó ní kí n padà débi tí a ti rí pàdé yẹn tó bá di ìta lónìí ìjọ́ 3 ni ó ń wí yẹn ó ní tó bá di ìta lónìí kí n wá pàdé òun mo bá sọ fún bàbá ní yóò ṣe ọ lóore nìyẹn nǹkan ó lọ́bẹ̀ bí wọ́n ṣe ṣèyàn lóore nìyẹn ok mo bá padà lọ́bẹ̀ mo bá dúró bí mo ṣe ń dúró yẹn kò wálẹ̀ rẹ mọ́ òun ò ní gẹ́gẹ́ ló wá padà òun gẹ́gẹ́ ló padà ní gẹ́gẹ́ bó ṣe wá lóbìn yẹn ó ní bàbá ọdẹ ẹ kú jàgbẹ́ o ẹ dìde ọyẹ ẹ máa bọ̀ wá níbi mo jókòó mo bá dìde ó ní bàbá yẹn ò dáná ọdún ní ọ̀run lónìí mo ní bẹ́ẹ̀ ni ó lóun ó sì wá o ó lóun ó wá ó ní àbí kó wọn máa wá ní mo ní ẹ wá ó ní ẹran tẹ́sí pa ó ní tó bá kọ̀la ni òun ó fún yín ní ẹran yẹn ó ní kí n máa lọ bùdó mo bá lọ bùdó
mo bá ṣàlàyé fún bàbá bá ní bí ó ṣe wí náà ni ó ṣe ní. Nígbà tó kún ọ̀la mo bá lọ ọ̀gbẹ́ bó ṣe fún mi ní akọ galakin àtàbò nìyẹn tí mo pa òun la fi ṣe ọdún yẹn. Ó jẹ́ kan tí ó yà mí lẹ́nu tó sì múnú mi dùn. Bẹ́ẹ̀ ni ó jẹ́ akọ àtàbò bẹ́ẹ̀ ni ó sì wá òun náà sì wá. Ó wá ó mú ọmọ kékeré kan lẹ́yìn obìnrin náà lọmọ tó mú lẹ́yìn. Ó wá bí ìnáwó mo sọ fún bàbá mo ní ẹnìyàn ní òun wá ó ní yóò wá lórí ni tó báwo ní ṣe mọ̀ tó bá wà ó lọ mọ̀. Àṣírí wọn àgbọ́dọ̀ máa sọ tán torí tá bá tún sọ àwọn náà ń gbọ́ gbogbo ohun tá à ń wí bí èèyàn ṣe dá wọn mọ̀. Àwọn náà máa ń nájà wa báyìí ṣe ní ba ọjà. Mo ti dá mọ̀ àmì kan wà ní ara wọn tí èèyàn fi dá wọn mọ̀. Bẹ́ẹ̀ ni àmì kan wà ní gbogbo ọjà òkè ọwà yìí náà ọjà gbogbo ọjà kò sí ọjà tí wọ́n wà. Tí wọ́n bá ti rí ẹ̀yin tí ẹ ti mọ̀ pé wọ́n ti mọ̀ pé àgbà ọdẹ ni wọ́n kì í bàbá ọdẹ ńlẹ́ o ẹ̀yin náà ti rí àpẹẹrẹ ìyàmọdé o ńlẹ́ o tó bá yẹ kẹ́ ẹ sọ̀rọ̀ ẹ sọ tí ọba ṣe tó yẹ bá jọ ń lo àtìyàn wọ́n kàn kí n lásán ẹ̀yin náà kí wọn ẹ bá máa lọ. Ṣé èsì ń ríra dì sí? Èmi ò dẹ̀gbẹ́ mọ́ nísìn ó ti dọ̀rẹ́ ṣùgbọ́n mi ò dẹ̀gbẹ́ mọ́ yìí lọ ọ́fíìsì wọn mọ́ ẹ mọ̀ pé ní Agijù ni a ti máa ń pàdé. Ṣé ẹ gba nọ́mbà rẹ̀? Ayé sẹ́ẹ̀tì wà ń gbà yẹn ni kí ni jẹ́ sẹ́ẹ̀tì kò sí sẹ́ẹ̀tì o. Ṣé tí mo bá tẹ̀lé yín lẹ́yìn bá bá jọ lọ ibi tẹ́ ẹ ti ń pàdé ṣé ẹ pè ẹ ṣe máa pera yín gbọ́ ẹ̀pọ̀ rẹ̀ yín ni. Mo lè pè wọ́n kájọ lọ níjọ́ tẹ́ ẹ bá jẹ́ lọ yóò jáde mànà ẹrù ọ̀bá ti ní báyìí. Èrò ọbọdẹ níjọ́ èmi náà fẹ́ kájọ sọ̀rọ̀ ẹ̀kọ́ máa wé mi náà wá èmi náà máa wà lọ kí n gbé wá sí orí ètò ní orí rédíò abẹ́mọ̀. Bí a mọ̀ mọ̀ràn níjọ́ tẹ́ ẹ bá fẹ́ ká lọ ẹ sọ fún mi kájọ lọ níbi tá a máa pàdé àjọ débẹ̀. Bẹ́ẹ̀ ni. Sọ wá dá àwọ̀ ẹran yín padà. Ọ̀dá àwọ̀ ẹran padà o ṣe rí bí mo ṣe fún ní àwọ̀ ẹran báyìí tán ẹran tó ní kí n wá gbàǹjọ́ yẹn ó ní bàbá ọdẹ wo kìníkẹ́ ṣe rí tí mo wẹ̀yìn báyìí bó ṣe lọ nìyẹn ojú tí mo padà jí báyìí mi dúró ẹ̀ mọ́ ọ̀dá padà ẹran yẹn ló fi rọ́pò àwọn ẹran tó fún mi yẹn ló fi rọ́pò. Ẹ wá pàdé ní pàtí. Pàtí kọ́. Òde yìí bàbá. Sá. Olóde tí bàbá yín fẹ́ ṣe. Ó wá pàtí yẹn ó wá òde ọdẹ yẹn. Ilẹ̀ fi ṣe lálejò. Àwọn náà jẹran o àwọn náà jẹran o. Wọ́n ń jẹran o. Ṣé ọjẹ ká? Ọjà àmàlà. Ọjà àmàlà àtọmọ tó mú wá. Ọjẹ o. Wọ́n béèrè nǹkan tí a fẹ́ mu. Kò wá sáyé nǹkan ọtí kà nígbà yẹn ọmọ tí ká o wọ́n láìkí yóò tó béèrè àṣà yóò pé ẹ lọ bá mú àṣà wá tó wọ́n mú lọ oko. Gbogbo àwọn tí wá tí gba àwọn èèyàn sáwọn èèyàn jókòó tì. Àwọn èèyàn jókòó tì o kọ̀sẹ́ wíwá tó wá náà obìnrin ní èèyàn ò lè mọ̀ ṣùgbọ́n ẹ̀yin tẹ́ jẹ́ ọdẹ ilé mọ̀ pé abàmì èèyàn ni. Àwọn èèyàn tí wọ́n wá bàbá wá gbogbo àwọn ọdẹ. Bẹ́ẹ̀ ni kò sí ọdẹ tó bá jẹ́ àgbà ọdẹ. Láàárín àwọn ọdẹ náà lọ yóò jókòó sí. Kò lè jókòó láàárín àwọn ọdẹ kò lè jókòó láàárín àwọn ọdẹ báyìí ṣe máa pe àwọn àlùjọ̀nnú nìyẹn nígbà àwọn náà ti ń pè wá bàbá ọdẹ àwa náà gbọ́dọ̀ pè wọ́n ní ìyàmọ̀dẹ àgbàlagbà ọdẹ tó bá wà àwọn ní ọmọ kò sí ọmọ ọdẹ kan tó lè mọ̀. Ojú yẹn rí o. Orí mẹ́wàá bàbá. Ọjọ́ wo lẹ lè gbàgbé láíláí? Tí n lè gbàgbé láíláí. Yàtọ̀ fẹ́ tẹ́ ẹ ti sọ fún mi. Ọjọ́ tí n lè gbàgbé láíláí èyí ní sì wà. Níjọ́ tí mo lọ ọ̀gbẹ́ gbẹ̀yìn ìmàdò ni mo pa. Ìmàdò tí mo pa yẹn nǹkan ńláńlá ni. Mo pa ìmàdò bí òní. Nígbà ó di ijọ́ kejì mo tún lọ ọ̀gbẹ́ mo tún pa nǹkan ìmàdò. Nígbà ó di ijọ́ kẹta mo tún lọ bẹ́ẹ̀ náà mo tún pa nǹkan ìmàdò. Bẹ́ẹ̀ ni ó jẹ́ mẹ́ta níjọ́ mẹ́ta síra wọn. Nígbà ó di ijọ́ kẹrin báyìí
ibi mo ti pa nǹkan màdùn yẹn mo débẹ̀ báyìí bẹ́ẹ̀ lejò bù mí jẹ. ó yẹ kó bù yẹn jẹ náà ó yẹ kó bù yẹn jẹ náà. ejò bù mí jẹ ni tó fẹ́ pa kẹrin. ilẹ̀ sì mọ́ báyìí mo sì wá ejò yẹn mọ́ wá tì mo wá ejò yẹn mọ́ wá tì o. ejò lásán nù. ejò lásán kọ́ bàbá àbálọ àbábọ̀ mo pe ilé wọ́n wá gbé mi ọ̀kadà ìgbà tí mo lọ abà kan ọ̀kadà tí mo gùn lọ lè gùn mọ́ àwọn ọlọ́kadà kan ọ̀kadà tí mo gùn lọ yẹn náà ni wọ́n fi gbé mi wá sí ilé ìgbà wọn wá lọ ṣàtúwò wọn ní èyí èmi náà ṣe ní pọ̀ ó pọ̀ inú bí wọn gidi pé wọ́n fẹ́ run àwọn tán ni ilé abáyé ṣe tutù lọ́lọ́run bẹ́ẹ̀ kó mi yọ èrè tí mo rí kẹ́yìn nìyẹn. bẹ́ẹ̀ sì wá dẹ̀gbẹ́ mọ́ nù. torí ẹ̀kọ́ ni mi fi dẹ̀gbẹ́ mọ́ o tí n fi dẹ̀gbẹ́ mọ́ àgbádé ni n fi dẹ̀gbẹ́ mọ́ ẹ̀rìn ọ̀tún àsíbi tàtijọ́ mọ́ ẹ̀rìn òsíbi tàtijọ́ mọ́. àwọn akẹ́kọ̀ọ́ lè gbàgbé láéláé nù. bẹ́ẹ̀ ni sà. èwo ló sì kejì ẹ̀. èyí tó sì kejì rẹ̀ níjọ́ tí mò ń dẹ̀gbẹ́ lọ náà ni ìmàdù náà ni mo rí bí mo ṣe gbé ìbọn tí mo nà sí ìmàdù báyìí bí mo ṣe túká mọ́ mi lọ́wọ́ nìyẹn. ṣé kò bá yín lójú. ṣe rí àwọn ètò kínní ọ̀tá ò bá mi ṣùgbọ́n àwọn ètò wọ̀nyẹn ó bò mí lójú báyìí ni bọ́nà kọ́. ọlọ́run ò jẹ́ bọ́nà yọ ètò ó bò mí lójú báyìí ni ìbáríran mọ́ ìtì ẹ̀mọ́ bí mo wà mọ́ rárá. wọ́n lẹ́ ṣe sí i. tó gẹ́gẹ́ bí wọ́n ti ní tó bá ṣẹlẹ̀ bẹ́ẹ̀ wọ́n máa ń dágbọ́n kan sí ní sáà ń dágbọ́n yẹn nígbà tó bí wákàtí kan ojú mi ṣe ń ṣe díẹ̀ tí n fi mọ ibi tí mo wà tí n fi ń lọ títí tí mo dé àbà tí mo sọ fún bàbá báyìí ni àwọn náà bá tún dá ọgbọ́n sí láàrin ọ̀sẹ̀ méjì ìgbádùn ojú gbogbo ojú mi wá dàbí kígbo ní ọ̀dàbò yẹn ni bójú mi ṣe rí ni rí tí mo tún rí tó jẹ́ kàyéfì nìyẹn. àwọn ọjọ́ wo lọ́jọ́ ọ̀dùnnú yẹn níbi iṣẹ́ ọdẹ. ǹjẹ́ ọ̀dùnnú gangan. ọjọ́ ọ̀dùnnú yìí. tí mo bá lọ gbẹ̀ngbà mi báyìí mo lè má ní kọ́bọ̀ kankan lọ́wọ́ èyí tí mo lọ gbẹ̀yìn tí inú mi dùn jù mi tiẹ̀ ní owó kankan lọ́wọ́ rárá ìnáwó sì ń bọ̀ fún mi ní ojú ọ̀nà kí ni mo wá fẹ́ ṣe sí báyìí o bí mo ṣe gbéra nìyẹn mo bá lọ gbẹ́ ìgbà tí kò ju bí n tí lo 20 minutes mo ti rí ojú èkùlù mo yìnbọn ọ wálé kò tún tó bí ìṣẹ́jú 5 síra wọn mo tún rí ojú abo rẹ̀ náà ọ wálé ńgbà ọya mo tún lọ díẹ̀ bí mo ṣe tún rí ojú abo gàlà nìyẹn mo yìn sí akọ rẹ̀ náà bẹ́ẹ̀ ọ jẹ́ ẹran abìkété 4 tí mo pa níjọ́ ni ń pé èmi náà jọ́ ni lọ nínú mi dùn jù pé látijọ́ tí n ti ń lọ nǹkan ẹran papọ̀ bíi 4 báyìí rí inú mi dùn jù níjọ́ ni o. ọjọ́ wo ló jẹ́ ọjọ́ ìbànújẹ́ fún yín. ọjọ́ tó jẹ́ ọjọ́ number 1 ọjọ́ tó kọ́kọ́ jẹ́jọ́ ìbànújẹ́ jẹ́ ọjọ́ tí ìbọn fọmọ mi lọ́wọ́ yẹn ọjọ́ ìbànújẹ́ kan nìyẹn pé tí mo fẹ́ sọ pé ìṣọdẹ mọ́ ọjọ́ tí ó tún jẹ́jọ́ ìbànújẹ́ ni ijọ́ tí ejò bù mí jẹ yẹn wípé ǹjẹ́ bí kíní yóò ti máa rí ní ìlọgbẹ́ yìí mọ́ ní bàbá bá ní àkórí bẹ́ẹ̀ ń máa lọ náà ni níbi èèyàn bá ń rí dáadáa náà lèèyàn máa ń rí ohun tí ò dáa gbogbo ọjọ́ méjèèjì yẹn jẹ́jọ́ ìbànújẹ́ fún mi. a dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. Alhamdulillah. afẹ́fẹ́ fún wa ní àjò kan tó jẹ́ bí ìtọ́jú àìsàn. ìtọ́jú àrùn táwọn tó ń gbọ́ yín látàárọ̀ tí wọ́n jókòó ní àfàkókò lẹ̀ pé ọ̀tún ọdẹ Ìlúà táwọn gbọ́ nǹkan tó fi tà wọ́n lọ́rẹ ni. gẹ́gẹ́ bí mo fẹ́ fi ta àwọn ọmọ Yorùbá lọ́rẹ oògùn ìtọ̀ ṣúgà wọ́n ń pe ewé kan ní ewé olójòǹgbòdú tí a bá mu èèyàn wá gbó tí ó pọ̀ èèyàn ó gbó èèyàn ó fi sínú ìgò èèyàn ó fi iyọ̀ díẹ̀ sí omi lèèyàn ó fi gbó èèyàn ó fi iyọ̀ díẹ̀ sí ẹni tí ìtọ̀ ṣúgà bá ń ṣe
tó bá mú kò lè mú tó ẹ̀5 tí yé lọ tí ó fi lọ pátápátá. Bẹ́ẹ̀ ni. Yóò mú fọjọ́ 5 àbí ọ̀pẹ̀lẹ̀ méjì. Ó lè ẹ̀mẹ́ta lójúmọ́ kó máa mú láàárọ̀ lọ́sàn-án lálẹ́. Ìgbà tí ó bẹ mú fúnjọ́ 5 bẹ́ẹ̀ yẹn yóò ti lọ. Bẹ́ẹ̀ ni pátápátá. Kò sí bí ṣúgà ṣe lè tó. Bẹ́ẹ̀ ni. Ṣé ẹ máa lo fóònù? Lọ́wọ́lọ́wọ́ báyìí mo máa ń lò mò ń lò. Ẹ sì mọ nọ́mbà rẹ̀. Nọ́mbà mi mo mọ̀. Ẹ sọ. Nọ́mbà mi ni 070 62 90 87 15. Ẹ wí lẹ́ẹ̀kan sí. 070 62 90 87 15. Nọ́mbà fóònù mi nìyẹn. Bẹ́ẹ̀ bá tún wáyé ijọ́ mi ń bọ̀. Bẹ́ẹ̀ bá wáyé ńgbà mi. Tí mo bá tún wáyé yín tún máa ṣiṣẹ́ ọdẹ náà ni o yín tún gbé torí ó gbè mí. Ẹ tún ṣe ọdẹ. Ní ṣiṣẹ́ ọdẹ o torí ó gbè mí gan-an. Ejogbo yẹn jẹ. Bàbá mi ti ní ìgbọ́dọ̀ pàátì. N sì ní pàátì. Ọlágbára o. Ń ṣe o. Iná ògùn ní jó yín. Àṣẹ. Ẹni farapa o. Àṣẹ o. Ẹ kú àlejò wa. Àṣẹ. Ẹ ṣé pọ̀. Àṣẹ.